èmi á fọpẹ́ fún bàbá máa jó fọ́lọ́run. Èmi á fọpẹ́ fún bàbá ọba tó pa mí mọ́ o. Èmi á fọpẹ́ fún bàbá. Èmi á fọpẹ́ fún bàbá. Èmi á fọpẹ́ fún bàbá ọba tó pa mí mọ́ o. Èmi á fọpẹ́ fún bàbá. Adéjọkẹ́ àṣeṣe tún ṣe. Àyàbá ń kọ́lé àṣeṣe tún ṣe. Tí o bá ṣe èyí tán wá tún ṣe mìíràn sí i. Àṣeṣe tún ṣe ẹ̀sọ́dọ̀rí. Àṣeṣe tún ṣe àyàṣẹ̀sán. Àṣeṣe tún ṣe ilẹ̀ wí o. Tí o bá ṣe èyí tán wá tún ṣe mìíràn sí i. Dandan ni àṣeṣe tún ṣe. Dandan ni o gbọ́dọ̀ ṣọ̀pọ̀ ọdún láyé. Dandan ni ọ̀pọ̀lọpọ̀ ọdún gbọ́dọ̀ ṣojú rẹ. Adéjọkẹ́ Àyàbá ń kọ́lé ẹ kú oríire. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsà, ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ, ọdọọdún ló máa bẹ. Adéjọkẹ́ o bí ò déédéé wá bí o gbogbo ìjọ ìpínlẹ̀ Kristi pátápátá látọ̀dọ̀ primate títí dẹ́ni tó kéré jù wọ́n ní kí wọ́n bá ọyún Olódùmarè ọba lógo ọba tó pa ọmọ látọjọ́ kìíní oṣù kìíní ọdún kìíní tó ti délé ayé títí wá di wákàtí ọ̀wọ̀ yìí wọ́n ní Olúwa ó ṣeun. Àyàbá ń kọ́lé ti pé ọgọ́ta ọdún ló pé lónìí ẹ̀rí pé ọpẹ́ ló yẹ Olódùmarè ọba ni mama 60 Adéjọkẹ́ sì yọ̀ǹgì síbẹ̀. Tọdún 2022 là ń ṣe lọ́wọ́ gẹ́gẹ́ ló gbégbá ọpẹ́ níwájú Olúwa ó ń jó ó ń ra mọ́lẹ̀ ó ní òṣùbà rẹ̀ rèé Elédùmarè ọba mi. Olúwa ṣe o ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mà ti kú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mà ti lọ ọ̀pọ̀ ló ń bẹ látìmọ́lé ọ̀pọ̀ ló ń tọrọ jẹ òun ló fi wá mọ́ wọn mọ́ tó sọ wípé ARAOJE AKEWI bá mi ṣàdúrà fún ìyá wa abiyamọ tòótọ́ ni wọ́n ní o gbọ́dọ̀ pẹ́ láyé wọ́n ní o gbọ́dọ̀ jẹun ọmọ o gbọ́dọ̀ jẹun ọmọ ọmọ Olúwa dá mi lọ́lá ó ní ìyá mi ò gbọ́dọ̀ kú ìyá mi ò gbọ́dọ̀ rùn ìyá mi ò gbọ́dọ̀ fọ́ lójú Olúwa dá mi lọ́lá ní ohun tí ará ayé ò fi sí ọ lọ́wọ́ wọn ò ní béèrè lọ́wọ́ rẹ wọ́n ní ò ní fojú sunkún àwọn lágbára Ọlọ́run ọba àmì ńlá ni kẹ́ ẹ bá mi ṣe. Ẹ̀bùn Olúwa tó rán mi níṣẹ́ o ó lẹ́ni tó bá jìyà nǹkan òun ló gbọ́dọ̀ jọrọ̀ nǹkan ó lẹ́ni tó bá ṣẹ́gun sí dandan ni òun ló gbọ́dọ̀ jẹun ó ní wàá jèrè iṣẹ́ ọwọ́ rẹ dandan ni kó o jẹun gidi láyé kó o tó lọ. Ẹ̀bùn Olúwa sọ wípé ẹrù tábíamọ kì í tú o wọn ò ní gbé ká ọ mọ́lé ẹ̀wọ̀n ayé ó kéré ni ó tóbi ni kò ní tọ́sọ̀dẹ̀ rẹ àmì ńlá ni kó o máa ṣe. Ó yá o olólùfẹ́ rẹ ọ̀wọ́n Olúṣẹ̀san Bánkọ́lé ọkọ rẹ ẹni bí ọkọ rẹ ayò rẹ ó ní ARAOJE AKEWI ó ní Adéjọkẹ́ o aya rere ní lẹ́ẹ̀dẹ̀ ọkọ adékáyé ọkọ dára adékáyé ọkọ sunwọ̀n ó ní ìbejì mi ni akọ̀fẹ́ra wa nílé ayé ni ó ní ikú ò gbọ́dọ̀ pa o àrùn kárùn kan ò gbọ́dọ̀ ṣe é orí burúkú ò gbọ́dọ̀ súnmọ́dọ̀ olólùfẹ́ mi Ṣẹ̀san ni oníkúlẹ̀dẹ̀ òun. Adéjọkẹ́ Bánkọ́lé gbogbo àdúrà yìí pátápátá Elédùmarè ọba ajẹ́kóbá onílé níṣẹ́ ni kó má mi ṣàmì ẹ̀. Olólùfẹ́ rẹ Olúṣẹ̀san Bánkọ́lé àti gbogbo ọmọ ọmọ pẹ̀lú àwọn ọkọ ọmọ rẹ wọ́n ní kí n bá ọ délé bàbá tó bí ọlọ́mọ ọmọ Ayétòrò mọ́jọ ọmọ Ẹ̀gbá ò tó ná dalẹ̀ ẹ̀yìn lọ́mọ ṣẹ́ tọrọ kó tó jẹun ọmọ owó yẹlé Ògúnyẹ̀dé olòṣì ló ṣubú lọ́jà bàbá yín o tó fi ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ sí olówó wa ṣubú ariwo wa ta ẹ̀yin lọ́mọ ẹni ìṣẹ́ bá ń kó wá wí ẹni ìṣẹ́ bá ń kó wá sọ ọ̀rọ̀ gángan ló yẹ bàbá àwọn tó bí ọlọ́mọ adìyẹ tòṣì ń kọ nínú ìgbẹ́ tolówó ń kọ níta gbangba. Adéjọkẹ́ o Àyàbá ń kọ́lé Olúṣẹ̀san ó ti ṣọdún èyí ná tọdún tó ń bọ̀ aṣojú ẹ̀mí rẹ ARAOJE ṣetán mo fẹ́ máa relé bàbá tó bí mi lọ́mọ ARAOJE ni mí o òjé ń petu ọmọ ṣáṣá lọ jẹ ilé ọmọ arọ tíwẹ̀ bí òjò.